Kindly subscribe to our YouTube channel. See how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Also for you Adeleke. Ọmọ Fọlábí, òjò àtòkò ìdìbà. Pàṣẹ ẹgbẹ́jọ́ jáde ní náírà o. Fọ́bí ìlú rẹ̀ bàbá tó lé ní kọ́rẹ́ǹsì ní márùn o. Òjò ọmọ Adeleke Afọlábí. Baba Dalabi Pasuma, Baba Taye Kọ́rẹ́ǹsì, Baba yìí, ìyá, ìjà nínú ìbá yìí bàbá, ojú ọmọ fọ́ ọ̀làwí. Ọba Kábíyèsí, Bábílù wọn, Afọlábí òjò dọwọ́ yín, ẹ ti mú bàbá kúrò nìbàdàn. Ibi tí a ti ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà bá kúrò. Tí o bá sọ́wọ́ lọ́wọ́ wa táyé lórí Kọ́rẹ́ǹsì ìgbà máa ń gbowó lọ́wọ́ bàbá. Ẹ wá dé bàbá yìí, pé jẹ́ sí ká búrẹ́kì kékeré lásán, máa ti lọ sí pọ́ọ̀tù, àpàdé táyé lórí Kọ́rẹ́ǹsì ìlú. Bàbá òfurufú yẹ sọ̀rọ̀ lórí ìṣòro ní máa lọ, títí máa lọ gbowó fábílì rẹ̀. Ẹ sọ fún mi o, ẹ sì pé bàbá rẹ̀ tó dáa. Ẹ̀sùn ní pàmí oníbàdàn o. Ọba tó dá bẹ́ẹ̀, ẹni ìfẹ́fẹ́ yọ ọgbẹ́ tó ń bọ̀. Kí bàbá ìgbé lọ báyé, máa ń kówó oṣù mẹ́fà. Kí n tí ẹgbẹ́ ìlú rántí mọ́tàbọ̀, òbí Afọlábí bó ṣe ń dá báyìí. Kò ní dúró sílẹ̀ lọ́la sátí rámọ̀ ní ìfẹ́ lọ́dún mọ́. Ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí. Ọ̀run ti ṣí lẹ́kùn wọ̀rẹ́. Ẹ̀mí mímọ́ lànà ṣe pé iṣẹ́ ó mú ìgbé náà padà. Ẹ bá mi dúpẹ́ ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí. Ọ̀run ti ṣí lẹ́kùn ọ̀rẹ́. Ìgbà ẹ̀mí mímọ́ lànà ṣe pé iṣẹ́ ó mú ìgbé náà padà. Afọlábí èkó, báàmí o, ọba Kábíyèsí, ẹ kú abẹ́tì ẹ̀ bá ń tọ́jú bàbá. Ẹ wá tọ́jú ló máa bá mi ní ìbàdàn pàbílú rẹ̀. Àwọn tó bí wá sí lọ́wọ́ máa bá wa ní ilé òòrùn ní ọdún ṣó. Ọba Bẹ̀rù, ọmọ wọn nílẹ̀ ní Àbújá. Bàbá olóyè, olóyè tó pọ̀, olú ọmọ sí ọ, olú ọmọ sùúrù lè. Ààrẹ akírókun níbẹ̀, sábà lẹ́bí ìgboro. Ọdún bàbá máa ṣe eré ìṣẹ̀lẹ̀. Ààrẹ túmọ̀ ṣe iṣẹ́ àṣà gbọ́ba ní ìtù bàbá ṣe ojú máyégún mìíràn máyégún nínú mìíràn ọ̀túnba nìkú ìmùnà bàbá lọ́sibẹ̀ ọ̀gbẹ̀gbẹ̀ ìmùnà bá fèrè ìlú rẹ̀. Bàbá tàlàbí bá súnmọ́ àdìbò àrò
bàbá kejì náà pọ́ẹ́sì ẹ̀kọ́ bí ọdún ọmọ ti lọ́rí ìlọrin àkọjá ẹ̀kọ́ ló ń kílọ̀ ìlú lọ́rọ̀ ìlọrin ẹgbẹ́ tí ẹgbẹ́ máa gbọ́ àbáyé ní kábíyèsí ẹgbẹ́ tí ẹgbẹ́ máa gbọ́ là báyìí ọ̀rẹ́ wa ò ẹ̀lẹ́kọ̀ọ́ wọlé ló ń mọ́tò tó lárọ́lé kábíyèsí ó máa dé sókòtò ó máa dé kàbàṣà ó máa dé ìlú lọ́rùn ọmọ náà ìdáyàlá òṣèré rà bọ́lá ti ṣe ọmọ náà ẹgbẹ́ bí ọba ti lórí. Thank you so much for watching our videos, and importantly you need to subscribe because we drop videos almost every day. You have to subscribe. There's a circle here written Gua TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.